Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Elaboru elaboye hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. Modu àgbà. Mo kí yín mo kí ẹ̀yin àgbàlagbà o. Ọba Elédùmarè ọba kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá. Mojúbà ẹ̀yin tẹ́ di ilé ayé mú. Mojúbà ẹ̀yin àgbàgbàgbà mẹ́ta tẹ́ di ilé ayé mú tẹ́ jẹ́ kí ilé ayé wó. Mojúbà oṣó, ó sì júbà èmèrè. Mojúbà gbogbo ẹ̀yin àfáà ńláńlá, ẹ̀yin awo ńláńlá, àti ẹ̀yin wòlíì ńláńlá, àti gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá o. Ẹ jẹ́ kójú mi ṣe. Ẹ̀yin ènìyàn mi, ó bá yín mú iṣẹ́ kan tí a ń pè ní àfọ̀ṣẹ, tá a fi ń pàṣẹ fún, tá a fi ń gba nǹkan lọ́wọ́ ènìyàn, àfọ̀ṣẹ tá a ń lò láti fi gba nǹkan àbí gba nǹkan lọ́wọ́ ènìyàn tó dájú dáadáa mo bá yín mú wá lónìí. Ẹ̀yin tẹ́ bá yẹn ṣe darapọ̀ mọ́ YouTube channel fúngbà àkọ́kọ́, ẹ subscribe sórí YouTube channel yìí. Tẹ́ bá subscribe tábà ní fi iṣẹ́ kalẹ̀, ẹ̀yin náà lè mọ jẹ àǹfààní ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo sì kí ẹ̀yin tí àtijọ́ ń tukọ̀ yìí bọ̀ tipẹ́tipẹ́. Mo kí yín púpọ̀, Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ tí mo bá yín fẹ́ fi kalẹ̀ lónìí mọ̀ ṣiṣẹ́ gan, iṣẹ́ tó ṣiṣẹ́ dáadáa tó dájú dáadáa ni. Iṣẹ́ tó dáa gidi gan, àfọ̀ṣẹ tá a fi máa ń gba nǹkan lọ́wọ́ ènìyàn tó dáa ni. Yálà èèyàn jẹ yín lówó kò fẹ́ sanwó mọ́, tẹ̀sí mọ̀ pé ó ní owó náà lọ́wọ́, tẹ́ bá lo àfọ̀ṣẹ yìí fún, ẹ ò rí owó náà gbà lọ́wọ́ ẹ̀. Tàbí èèyàn láhùn kò fẹ́ fúnyàn lówó, ẹ lè fi àfọ̀ṣẹ yìí ẹ lè fi gbowó lọ́wọ́ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ènìyàn mi, Elédùmarè ọba ò ní fi wá sílẹ̀ o. Àfọ̀ṣẹ yìí ẹ jẹ́ ká ṣe, ẹ jẹ́ ká ṣe, ẹ jẹ́ ká mọ̀ lò, ẹ jẹ́ ká mọ̀ lò. Iṣẹ́ tó dá mi lójú dáadáa ni. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá ewé iná òòjọ́, ewé èsìsí òòjọ́, ewé ọlọ́yin òòjọ́. Àwọn ewé yìí òòjọ́ ni kó jẹ́ o. Ọ̀pọ̀lọ́ àyè kan, kọ̀ǹkọ̀ àyè kan, pẹ̀lú odidi atare kan. Ẹ jẹ́ ká gún àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká gún mọ́ ọṣẹ dúdú. Ẹ jẹ́ ká kó sínú agogo irin kan. Ẹ jẹ́ ká kó sínú agogo irin kan, agogo. Ẹ jẹ́ ká fi igi àgbo, ẹ jẹ́ ká fi sí lẹ́gbẹ̀ẹ́. Igi yìí láò fi mọ́ lu agogo yìí tá bá fẹ́ lo iṣẹ́ yìí. Kí a tó pọ̀fọ̀ sí, ẹ jẹ́ ká fi abẹ́rẹ́ àjàdí, ẹ jẹ́ ká fi gún lórí. Ṣùgbọ́n tá bá fẹ́ lo iṣẹ́ yìí, ẹ jẹ́ ká rí pé a jẹun dáadáa, ká yó, ẹ jẹ́ kí inú wa le dáadáa. Tá bá fẹ́ lo iṣẹ́ yìí, ẹ jẹ́ ká jẹun, ká yó, kíkùn wa le dáadáa ká tó lo iṣẹ́ yìí. Tá bá fẹ́ lò, ẹ jẹ́ ká máa pe gbólóhùn báyìí wípé atare ní fọhùn ayé, kọ̀ǹkọ̀ ní fọhùn àárọ̀, ọ̀pọ̀lọ́ nìkan ní fọhùn àkérọ̀run, abẹ́rẹ́ tó jáde dòfo. Ọjọ́ tí a bá lu agogo lóde ayé ni wọ́n ń gbọ́ lóde ọ̀run. Ẹ jẹ́ ká sọ nǹkan tá a fẹ́, ẹ jẹ́ ká dàpọ̀ nǹkan tá a bá fẹ́ síbẹ̀, kò jù báyẹn lọ. Iṣẹ́ yìí dájú púpọ̀, wọ́n lọ o. Ẹ láìkì, ẹ share, ẹ jẹ́ ká share iṣẹ́ yìí fọ́pọ̀ àwọn ènìyàn. Ẹ share lọ́tọ̀, ẹ share lósì, ẹ tẹ subscribe, kẹ́ sì láìkì. A jẹ́ fún wa láṣẹ Elédùmarè, a jẹ́ fún wa o, a jẹ́ fún wa o, a jẹ́ fún wa o, a jẹ́ fún wa o. Ẹ̀yin ènìyàn mi, mo tún fẹ́ sọ kankan fún yín kó tó pé a mọ̀ lọ. Ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀, ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú ká mọ̀ lo ìmùlẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ lo ìmùlẹ̀. Ṣé gbọ́? Ìmùlẹ̀ dá gan. Mo ṣá ń lọ, a mọ̀ sọ̀rọ̀ tó bá yá, ó dìgbà kan náà.